ẹ̀ka alẹ́ ẹ̀ka tòórọ̀ Ìdòwú Ògúnbàjò lórúkọ tèmi. Wọ̀nyí ni àwọn ìròyìn tí a mú wá fún yín lédè Yorùbá lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba ìpínlẹ̀ Ògùn ti ṣe ìpètèpèrò tí wọ́n sì ń fojú sọ́nà láti ṣe iṣẹ́ abẹ ọ̀fẹ́ gẹ́gẹ́ bí ìrànwọ́ fún àwọn olùgbé ìpínlẹ̀ Ògùn tó ń lọ bí ẹgbẹ̀rún 70,000 ìyẹn 70,000 naira nípasẹ̀ ètò ìṣègùn ìlera láti dín ipa ọrọ̀ ajé tó ń ṣe ségesège kù. Akọ̀ròyìn wa Akeem Jimoh jábọ̀ ìròyìn wípé àwọn olùgbé ìpínlẹ̀ Ògùn gbé òṣùbà kárí láì fún gómìnà Dàpọ̀ Abíọ́dún fún ti ìgbésẹ̀ náà. Ǹjẹ́ a sì ṣe ìrántí àwọn ìbẹ́fà tí wọ́n bí ní ìbẹ̀rẹ̀ ọdún yìí ní ilé ìwòsàn ìjọba àpapọ̀ tí ń bẹ nílùú Àbújá. Ìròyìn ayọ̀ tó wà níbẹ̀ ni wípé wọ́n ti bá wọn san ìgbésẹ̀ ilé ìwòsàn ọ̀hún tí wọ́n sì dá wọn sílẹ̀ pẹ̀lú ìyá wọn wípé kí wọ́n máa lọ láyọ̀ àtàlàáfíà, ìyẹn lẹ́yìn ìgbà tí wọ́n ti ṣe àyẹ̀wò fún ìyá àti ọmọ mẹ́fẹ̀ẹ̀fà wípé ṣáká lára wọn dá. Akọ̀ròyìn wa Sáwà Khalid Ibrahim jábọ̀ ìròyìn wípé ìró ìdùnnú ló ṣubú layọ̀ fún àwọn òbí àwọn mẹ́fẹ̀ẹ̀fà tí wọ́n bí lọ́jọ́ kan yìí bí àwọn alákòóso ilé ìwòsàn ṣe juwọ́ wọn sílẹ̀ tí wọ́n sì kí wọn pé ó dàbọ̀. Ní báyìí àwọn mọ̀lẹ́bí mẹ́jẹ̀ẹ̀jọ yìí ti ṣe ọkọ ìyàwó àtàwọn ìbẹ́fà yìí ti kọrí sílé wọn pẹ̀lú ayọ̀ àti ìdùnnú nínú àlàáfíà tó péye. Ìròyìn fi tó wa létí wípé àwọn ẹbí Musa àti Ifeanyi ni wọ́n bí àwọn ìbẹ́fà yìí ní ọjọ́ 29 oṣù kínní ọdún 2024. Ní kété tí wọ́n gbé àwọn ìbẹ́fà yìí délé ni àwọn ẹbí ará àti olùgbé àwọn òbí ìbẹ́fà yìí túyáyà jáde tí wọ́n sì fi ijó orin ayọ̀ pàdé wọn káàbọ̀ padà sílé. Ìwúlò fún àwọn ìgbìyànjú tí ó mọ̀ọ́mọ̀ ní ìmúṣe ètò ìmúlò tí yóò lo agbára ńlá tí àwọn onímọ̀ ẹ̀rọ ilẹ̀ Nàìjíríà gẹ́gẹ́ bí ojútùú ìdàgbàsókè tí ó dọ́ṣọ̀ tí ó jẹ́ ohun tí wọ́n tún ṣe àgbéyẹ̀wò rẹ̀ lórí ètò òwúrọ̀ wa ìyẹn Good Morning Nigeria. Pẹ̀lú gbogbo ìgbàgbọ́ wa nínú àwọn onímọ̀ ẹ̀rọ, àwọn àlejò yìí wá jẹ́ ó di mímọ̀ wípé yìí jẹ́ kí ìgbàgbọ́ àwọn onímọ̀ ẹ̀rọ yìí ó gbilẹ̀ lọ́kàn wa jẹ́ déédéé àti mú ìgbéga àti ìdàgbàsókè tí ó dúró ṣinṣin ní gbogbo ẹ̀ka ẹkùn òjẹkùn ní orílẹ̀-èdè Nàìjíríà. Akọ̀ròyìn wa Lydia Samson ni ó jábọ̀ ìròyìn. Kí ó tó di pé a máa tẹ̀síwájú nínú àwọn ìròyìn wa, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn fún ìpolówó ọjà. Bẹ́ẹ̀ ni o, ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam, Ramadan tọdún 1445 lẹ́yìn Hijra, ìyẹn ti ọdún 2024 tuntun dé o. Ilé iṣẹ́ NTA Ijebu ode alárágbà yìí dá The Heritage Station ti ṣe tán o láti jẹ́ kí a jẹ àǹfààní aládìpẹ̀lẹ̀ ládá lásìkò oṣù ààwẹ̀ alálùbáríkà yìí látara àwọn ètò lọ́lọ́kan òjọ̀kan wa bíi Tafsirul Quran, ìrun pípè, wáàsí ààwẹ̀, ẹ̀dìdẹ mùsàrì jẹ àti àwọn ètò lọ́lọ́kan òjọ̀kan lówó pọ́ọ́kú. Fún àlàyé kíkún, ẹ lè kàn sí ẹ̀ka ìpolówó ọjà ilé-iṣẹ́ NTA Ijebu ode tí ó wà lọ́nà ìrúnwọ́ GRO Ìjẹ̀bú Òde àbí kí ẹ pè sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí 080 28 36 48 01 tàbí 080 29 41 14 73. Ramadan tọdún 2024 yìí ẹ jẹ́ a jọ bọ́lọ́run ṣòwò gbaládá ń فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. Ẹ káàbọ̀ padà. Ṣíṣe ìdásílẹ̀ àwọn ilé ẹjọ́ kéékèèké ni láti ṣe ìrànlọ́wọ́ fún àǹfààní sí ìdájọ́ òdodo láti ọwọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ní ìpele lọ́lọ́kan òjọ̀kan. Ìdàgbàsókè náà ni láti tọ́jú òfin àti ìlànà ní àwùjọ. Délé Àtúnbí ti tábìlì ìdájọ́ wa wo ilé ẹjọ́ magistrate gẹ́gẹ́ bí ilé ẹjọ́ tí àkọ́kọ́ lòdì sí ẹ̀yìn tí ọ̀nà ìsọdọ̀tun tó ń lọ lọ́wọ́ fún àwọn magistrate àti àwọn onídàájọ́ ilé ẹjọ́ kéékèèké ní ìlú Àbújá. Léyìí tí ó túmọ̀ sí pé ilé ẹjọ́ magistrate jẹ́ ilé ẹjọ́ tí ó súnmọ́ àwọn ará ìlú tí wọ́n á tètè mójúnà àti débẹ̀ pàápàá jùlọ àwọn onídàájọ́ ilé ẹjọ́ kéékèèké.
fún ìwàláàyè àti kí àwọn tó wà ní ìpele òṣìṣẹ́ ó túbọ̀ máa tẹ̀síwájú lọ lórílẹ̀‐èdè Nàìjíríà ìjọba àpapọ̀ nílò láti fi wọ̀rọ̀kọ̀ ṣàdá láti lo ọgbọ́n àtinúdá fún àwọn ilé-iṣẹ́ tó ń pèsè àwọn ohun èlò tí wọ́n sì ń pèsè àwọn òṣìṣẹ́ nílẹ̀ Nàìjíríà ní nǹkan bíi ìbẹ̀rẹ̀ ọdún 1980 àwọn onímọ̀ nípa ọrọ̀ ajé wá sọ wípé èyí yóò jẹ́ ọ̀nà láti jẹ́ kí ẹrù tó wà lórí àwọn tó ń ṣiṣẹ́ ó dínkù nílẹ̀ Nàìjíríà gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé àwọn ọ̀dọ́ wa ní ọ̀pákùtẹ̀lẹ̀ ọgbà lẹ́yìn gbogbo ilé-iṣẹ́ tó wà káàkiri ilẹ̀ yìí tí wọ́n sì dúró gẹ́gẹ́ bí májẹ̀ọ́bàjẹ́ pẹ̀lú bí iṣẹ́ tí wọ́n pèsè sílẹ̀ nílẹ̀ Nàìjíríà tí ó fi jẹ́ wípé jíjẹ àti mímu fún àwọn ọ̀dọ́ yìí ibi iṣẹ́ yìí ni wọ́n ti ń rí ó tọ́ láyé ọ̀tọ̀ láti máa gbóríyìn fún wọn kí ìjọba àpapọ̀ sì rí wípé iṣẹ́ ṣíṣe pọ̀ yanturu nílẹ̀ fún àwọn ọ̀dọ́ láti mú owó padà sí àwọn ọ̀dọ́ ẹbí wọn nítorí àwọn gangan ni ó mú àwọn ilé-iṣẹ́ káàkiri ilẹ̀ yìí ó dúró. níbi ni a ti máa mú ẹnu dúró fún ti ìròyìn fún talẹ́ tòní ẹ má gbàgbé àti tẹ̀lé wa ní ojú òpó wa Facebook NTA Ijebu Ode àti lórí YouTube Ìdòwú Ògúnbàjò lórúkọ tèmi ó dàárọ̀.